Mr. Yedun àgbá ìjọpọ̀ ṣe ìwádìí èyí tó pè ní ẹ̀wá wo ló gbédè. Wáwo TV àrà Olódùmarè. Ìwé ìtàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí onítàn bá ṣe rí èmi ò ṣe kọ èkejì ìgbà míì ẹni tí ó bá dùn onítàn lọ́kàn tó sì rí náà ni ó pọ̀ jù nípa rẹ̀. Ìgbà míì ẹni tí onítàn bá rí wípé ó dùn mọ́ lára náà ni ó pọ̀ jù. Nígbà tí ṣíṣe àná fẹ́ ṣe University of Ibadan wọ́n ti dìde wọ́n ràn wá lọ́wọ́ wípé àwọn ò ṣàgbàtẹ̀rù bí a ṣe kọ ìtàn míì. Ìtàn yìí kì í ṣe ìtàn míì láàpẹ bí ò kì í ṣe àgbáríjọpọ̀ gbogbo ìtàn tó yẹ kó wà ní ìtàn Ìbàdàn. Bíi kí a máa wò pé àwọn ìtàn míì tó wà nílẹ̀ ìtàn míì tẹ́lómi ò kọ nítorí ṣẹlẹ̀ láàrin Ìbàdàn yẹn. Kí ló ṣẹlẹ̀ lẹ́rùn kọ̀ọ̀mọ́? Kí ló ṣẹlẹ̀ ní Ọ̀fà kò mọ́? Àsọ̀n tó ṣẹlẹ̀ ní Mọ́níyà, àsọ̀n tó ṣẹlẹ̀ ní Omi Àdó tàbí Àkàrán tàbí Ìgbò. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nínú kò àgbéwọnú àwọn ìtàn tó pọ̀ tó wà nílẹ̀. So gbogbo ẹ̀ la fẹ́ kójọpọ̀ bí gbogbo ẹ̀ ṣe wá ran àwọn lọ́wọ́ tí oṣù wá di Ìbàdàn níbi tí Ìbàdàn máa dé nísìn gbogbo ẹ̀ la fẹ́ kójọpọ̀. So àti ìgbésẹ̀ yẹn ti ń lọ ní Department of History University of Ibadan. A sì ní àmọ̀ wípé iṣẹ́ ti ń lọ lórí ẹ̀. A sì nígbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà a rí ipasẹ̀ nǹkan tí wọ́n bá kọ tó.